Kì í ṣẹ́jú èmi náà. pátápátá là ń fọjú kúlọ̀kúlọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ̀fọ̀tọ́ ìjà ní dálẹ̀ tìjà ni. ẹ ṣe ó tó kí tìjà ní má gbé kọ́ mi báyìí o kí tiẹ̀ ní nọ́mbà ẹ̀ tí kò mọ̀ pé mo níyẹn o. Tìjání àkílódé ó rí kọ́ mi lórí the other line ẹni fìyẹn lẹ́yìn kọ́ ni mo torí ẹ̀ pé ẹjọ́ owó mi ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ my money yes
You can't tell me that. Oh, lè bá mi sọ ohun tó jọ bẹ́ẹ̀. Wọ́n jẹ́ kí sọ fún ẹ, gbogbo tí ó bá gbà ní àjọ máa fi fún torí màá gba owó mi lọ́wọ́ ẹ̀. Èmi ni mo sọ fún ẹ pé màá gba owó tí èmi lọ́wọ́ ẹ̀. Ìwọ Tijani kí o fòkó di ẹyẹ màá gba owó mi lọ́wọ́ ẹ̀. Mi kìíní ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Màá gba owó mi lọ́wọ́ ẹ̀, màá wá mú omi màá fi sàn ẹ́ lọ́wọ́. Irúwa olè irúwa jìbìtì wo ló ń bá mi wò ló ń bá mi wò yẹn. Ìwọ kẹ̀ o lò bẹ́ẹ̀ ìwọ lò bẹ́ẹ̀ òun bẹ́ èmi lérí òun bá mi lérí lórí owó mi. Wàá san èmi kìíní mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Nonsense. O ní sọ kí ni àbí òun èèyàn jàtijàti wo ni mo bá pa òun pọ̀ ìkẹ́. Ní alẹ́ ọjọ́ táwọn yìí ni wọ́n pa bàbá àti ìyá mi. Ìgbà tí mo wọnú ilé tí mo rí wọn ló bẹ̀rẹ̀ sí ní ilé mi náà láti pa mí. Nígbà tí wọ́n rí mi mú tán, wọ́n gbé mi sínú mọ́tò, wọ́n dẹ̀ gbé mi lọ. Bàbá ẹ̀ gbé lórí ló ṣe. Ó bá ṣe bí wèrè mẹ́ẹ̀ wèrè máa ṣe ẹ̀ ó ti gbọ́. Gbogbo bóyá ń ṣe ẹ̀ mò ń wẹ̀ ó ṣàrí mo ṣe ń wẹ̀. Má ṣe bí wèrè tó bá bẹ́ ifá máa bẹ́ ẹ̀. Olú ṣẹlẹ̀ máa ṣe kíní ẹ̀ fọmọ yẹn ó ṣàrí. Ṣojú ẹ mú ẹ máa gbọ́bẹ̀ lé lọ́rùn. Ṣojú àyè mo bá yẹ paradé àti mọ́mí ẹ̀ wọn ní ká yanjú wọn náà ló ti yí ẹ̀. Ó máa fi àkọ́kọ́ orí rẹ̀ sí ó ti já mi yára. Àwọn tó ń bá dì bá ayé fẹ́ bàjẹ́ ibi tó wà yẹn àbí. Sí wàhálà ṣòwò àgbẹ̀sẹ̀ ńlẹ̀ ká lè débi tá à ń lọ. Má ṣe bí wèrè o kí ṣe wáyé ìyẹn ti wà lára ẹ o. Kí ló ṣe kíní ìbò ní báyìí tẹ́lẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀ sí mọ́tò yìí náà? Kí ni gbogbo rọ́bìṣì yìí náà? Bọ́ọ̀lù ẹ̀fọ́ chẹ́ẹ̀kẹ́ náà, báwo ló yẹn ṣe bí wèrè báyìí? Lórí ìwọ pé ṣá. Ó ti rí ó yẹ máa bọ́ọ̀lù ẹ̀ ń sìn. Ó dàbí 2 minutes ó kò lò yẹn ò fẹ́ lò láyé àbí. Kí ni mo fẹ́ fọ́ ọkàn mi báyìí sí? Kí ló dé sí? Aláyé kí ló ń ṣẹlẹ̀? Kí ló ṣe? Ọmọ mi lè sọ òun náà ṣáà ní pé owó mọ̀ta ilé mọ̀ náà lọ. Ọmọ ẹ jẹ́ ká yé ti lọ yánjú ọmọ yìí náà.
bí oríṣẹ́ kó mi yọ lọ́wọ́ wọn nìyẹn o. This is so serious. Very, very pathetic. Mẹ́wàá máa ń ṣẹlẹ̀ ní abẹ́ ọ̀run yìí o. Nítorí owó, can you imagine? Wọ́n kàn pa ọmọ làkejì wọn just like that. Kọ́lọ́n ṣàánú wa ni o. Kó wa gbé kó gbà wá lọ́wọ́ ẹ̀ tó ń ṣọ́ wa tá a ṣọ́. Wo má sunkún mọ́. Ìwọ lọ. Kí la fẹ́ ṣe? Kí la fẹ́ fi ká ìlọrin báyìí? Oh God. Mo pity ọmọ yìí o. Well, dear. Yes. Nǹkan tí màá mú wá bí advice ni pé ká mú ọmọ ẹ̀ ká mú lọ sí àgọ́ ọlọ́pàá ká lọ fọ̀rọ̀ yẹn tó wọn létí. Sórí àwọn tó ń ṣe iṣẹ́ ibi yìí wọ́n sì lè máa trace ọmọ yìí o. And anything can happen from there. Even gan tó bá padà lọ sí ilé àwọn people yẹn sì lè padà wá. Of course. So àwọn ọlọ́pàá fún security wọ́n máa ṣọ́ anything tó bá fẹ́ ṣẹlẹ̀ alarm àtètè lè blow. That's true. This is wrong. Then èmi tún wá ro nǹkan kan. Kí ni? My dear, wo nǹkan tí mo bọ́ kọ́ mi sọ ni wípé bóyá èmi fẹ́ mu wá bí àbálẹ̀ wípé bóyá kò ṣì wà pẹ̀lú wa bíbá for the time being. Nítorí àwọn tá à ń sọ̀rọ̀ yìí kò sí bọ́lọ́pàá ṣe lè sì kí ọ̀lẹ́ tó tọ́ bá máa ṣiṣẹ́ wọn wọ́n á ṣe o. Ọlọ́pàá mi tiẹ̀ tún lè gbà bọ̀dẹ̀. Then ó máa le fún wọn láti suspect pé Ìbàdàn ló wà láti odindi Èkó. You understand? Ṣé o mind? Thank you very much. No. O need it. Ó máa túbọ̀ máa bùkún fún yín. Tí ló rojú ṣàánú. Ẹ ṣẹ́gun. Ìwọ̀n tí èèyàn bá ń ṣòro fẹ́ lómi. Àwa náà mọ ibi táwọn ọmọ wa ti máa nílò ìrànlọ́wọ́ lọ́jọ́ ọ̀la. Mo lọ sí guest room. Okay. Jẹ́ mo lọ sí room ẹ̀. Ṣorí nípa taṣọ má wọ̀rì. Màá sáré bẹ́ẹ̀ get few clothes. It's been a long time. Ọ̀rẹ́ má bínú. Jọ nǹkan tí mo fẹ́ rà ni mo bẹ́ ní sọ̀rọ̀ lórí Instagram. What's the problem? Ó dáa. Ó ga August visitor. Ìwọ ni mo rí ni mi ò gba passport mi ò gba visa ẹ̀. Ìwọ láyé ẹ̀. Ìgbà tó pẹ́ kan lọ́dún náà láàárín ẹ̀. Àti jẹ àti mú náà là ń bá káàkiri kó lè dá lọ́nà náà àjọ kó okun dà. Má jẹ́ fọ̀rọ̀ ọ́lẹ̀ sọ̀rọ̀ kí ló fẹ́ jẹ. Wo ilé nílé ẹ̀ nǹkan tó bá fẹ́ ṣàṣọ fún mi kó dẹ̀ jẹ́ kó relax kó enjoy rẹ̀. Ṣó ti rí bí kí bá rí lugi tòkè làwọn kọrin ṣe ọ̀rọ̀ tí mo bá wò ń ṣọ̀rọ̀ jẹ ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀dẹ̀ ni mo bá wà. Ọ̀rọ̀ ilé ayé mi. Bẹ́ẹ̀ ni. Bí ti báwo? Wo láti ìdá fún ẹ wo mú tẹ̀tún rántí nǹkan kan àti ìjẹta mo ti ń try nọ́mbà bàbá ẹ̀ switch off ló ń sọ fún mi. Nínú pé èèyàn kò sọ pé òun fẹ́ travel ṣé bóyá kí n lè rí ìjẹ mi ò rí ìjẹ kò dẹ́ rìn bẹ́ẹ̀ yẹn rí. Mo ń gbọ́rọ̀ ẹ̀jẹ̀ wo mú kó lè lọ má stress ara ẹ má bọ́dà rẹ nọ́mbà ta ló ń try ọkọ ẹ àbí. Àbó ti lọ ni ọkọ ẹ yẹn gan-an torí ẹ̀ gan mo ṣe débi bàjẹ́ ni if not kò yẹ kí n wá bí. Ọkọ ẹ ó ń ṣe ìkómọ fúnyàn lẹ́nìí. Ọkọ mi. Ó ti bí ọmọ tuntun síta ó ti dẹ̀ ṣe pọ̀ mọ́ ní ìgbọ̀ngàn náà ṣe pọ̀ mọ́. Má mi ti wọn kó wọn àtàbúrò ẹ̀ jọra tó fọ́rọ̀ tún dé o ó tún dé o nǹkan tó bá rí òun ni kò sọ má sọ nǹkan tó rí o ọkọ mi bí báwo ló ń ṣe kó mọ fún yàn lẹ́nu. wà á bí jẹ́ sọ fún ẹ tí bá sọ fún ẹ pé náà ń jó lórí omi ní kíkérú ẹ̀ wá ṣé mo mọ̀fọ̀ fún ẹ rí ni àbí mo sọ̀rọ̀ kan fún ẹ rí tí ò bá bẹ̀ ṣé mi ò wá ń jọ wedding yìí I knew him very well so mi ò lè ṣì wọ́n mú síra ọkọ̀ possible. ọkọ mi ṣe kí ni. ọkọ ẹ mo fi ojú mi méjèèjì mo fi tó ń ṣèkómọ lẹ́nu ó ti fún yàn lórí ta ìdí dẹ̀ lọ ń ṣèkómọ mo débẹ̀ náà mo fojú mi rí ṣùgbọ́n kò rí mi o torí ẹ̀ gan-an ni mo ṣe wá sí bíbá. ọlọ àwọn ọkùnrin ò mà lọ́rùn o
ṣé bó sọ pé o fojú ẹ̀ rí. Ojú mi méjèèjì ni mo fi rí ọkọ ẹ̀ tó ń ṣèkómọ fún obìnrin mi lẹ́nu mo dẹ̀ mọ́ bẹ̀. O dẹ̀ wà very very sure pé ó kọ mi lórí. Tó bá fẹ́ kí n mú ẹ lọ màá mú ẹ débẹ̀. Ó yá jẹ́ ká lọ. ìṣòro bẹ́ẹ̀. Màá mú ẹ débẹ̀ wo. Má wọlé má ò ní ìdí mọ́tò ọ̀kadà la máa ṣe débẹ̀ because tó bá gbé mọ́tò àwọn èèyàn tó mọ mọ́tò àwọn ọ̀rẹ́ ọkọ ẹ̀mí náà wà bẹ̀ so wọ́n lè ní pé wọlé bọ̀ ọ̀kadà náà máa gbé ó yá máa mú ẹ débẹ̀ ọkùnrin. Who is it? Kí ló ṣe? Ìyá tó jẹ mí léèdì ìdí rẹ́rìn. Ìyá jẹ mí. Ìyàwó ló jẹ nǹkan tó ń sọ òye mi. Ta ló fìyà jẹ? Ṣẹ́gun ni o. Uncle Ṣẹ́gun. Ṣẹ́gun ti ṣèkà fún mi. Ṣẹ́gun ti fi yàn lóyún. Ẹni yẹn ti wá bí mo èyí tó ń ṣe ní mi ni mo tó rí. Uncle Ṣẹ́gun fìyàn lóyún. Ibi jẹ́jẹ́ mi ni mo wà lé. Kọ́nà ọ̀rẹ́ mi bó ṣe wá bá mi nìyẹn mi ti ẹ̀ gbàgbọ́. Ọmọ kò ní kí n lọ síbi kí mi náà fojú mi rí nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n fi gba tí mo débẹ̀. Kò sí nǹkan tí ò sọ tọ̀. Ó bá sọ̀rọ̀ ẹyọ kan. Ilé tí tó bímọ fún yóò máa sọ̀rọ̀ 10. Ṣẹ́gun dínà mi. Oníkọ́ńpọ̀ ní bíbá ẹ̀kọ́ sọ mí síta. Kò sí nǹkan tí ó fi rí wé. Wọ́n ṣe ìkómọ. Èèyàn bímọ fún wọn ni. Bí wọn bí mi náà ṣe nìyẹn. Ìdí náà ni mo gbọ́ kó lè ní kí lọ mójú ara mi lọ. Kí lọ fi rí àlòtọ́ yàgò tán ọ̀rọ̀ ìgbáyé mi ti bàjẹ́. Orílẹ̀ ayé mi báyìí. Uncle Ṣẹ́gun tiẹ̀ tó máa ń ṣe bí ẹni pé wọn ò lè jẹ́ ẹ kọ́kọ́ tán. Kò lè jẹ kó tó ṣe mo bá mi bá mi ò lè gbàgbọ́. Ọmọkùnrin sẹ́gbẹ́ ọ̀rẹ́ mi ó ti sún mi. Kò sẹ́ tí mo lè bá sọ̀rọ̀, kò sẹ́ tí mo lè sọ fún náà mo ṣe ní kí n máa mọ lọ́dún ẹ̀. Ṣáàbí tó máa ní sùúrù ni o. Kí ló dé tí Uncle Ṣẹ́gun ṣe irú nǹkan tó ṣe? Ṣé torí àìtí ìbímọ yìí ní àbẹ̀wò? Ìyẹyẹ lóyún tó yún ṣe ga tó yẹ bímọ kò sí nǹkan tí mo gbọ́ ọjọ́ tó ṣe lérí. But tabanika wo náà ìgbà wo náà lè ṣe wedding nù? Kí ló ń kọ́ oh God ọkùnrin máa burú o ọkùnrin máa wicked gan o. Pẹ̀lú ọ̀rẹ́ mi pẹ̀lú ọdún náà mi kò yé mi Uncle Ṣẹ́gun wọ́n fún èèyàn lóyún. Wọ́n mú tẹ̀sí wọ̀nyí náà tí mo bá rà wọn tó nílé inú mi lè dùn láti jẹun. Mo tẹ̀sí rí lásán yìí lásán owó tó ń gan. Gbogbo ti sọ pé kò bá wọ̀ ọ́. Ẹ kúlẹ̀ o. Sísá Ẹ ká sọ̀rọ̀. Ẹ ká sọ̀rọ̀. Ṣínà Ayọ̀mí ni. Ṣínà Ayọ̀mí. My boyfriend. Tó máa ń sọ fún mi. It's nice to meet you. It's a pleasure to meet you. Ṣé wàá pa? Oh, okay. Ẹ jókòó. Ṣùgbọ́n wọ́n máa ń ròyìn fún mi gan-an. Ní ẹ̀rín ìtọ́jú wọn. Mo really appreciate mo. Àní mi ti mú bí àbúrò mi. Àtijọ́ tó ti wọnú lé yìí báyìí ni mo ti mú gẹ́gẹ́ bí àbúrò mi. Ẹ ṣe gan-an kò ní tán bẹ́ẹ̀ o. Kí ló dé tí table dry? Ó ṣe wọ́n lálejò ni. Ẹ má gbọ́ sísá ẹ má dá Ṣínà Ayọ̀mí lò mo ní kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mú ó ní rárá o òfìgbà tó ń bá tó fojú rí àwọn tó nílé kóhun tó jẹun. Is that so? Mo máa jẹun sí ma yẹn. So nísìnyí kò sí nǹkan tá a bá fún yín tẹ́ ẹ̀ ní jẹ báyìí. Everything tá a bá ti fún mi báyìí máa jẹ. Gbogbo oúnjẹ la máa ṣe fún yín má wọrí. Ó yá jẹ́ ká lọ ṣojú fún wọn. Excuse me, I'm boss. Mo bọ́ sísá. Ọkùnrin màrá yìí wá. Mo dá Ṣẹ́gun tí mi máa ń rò wípé wọn ò lè jẹ kọ́kọ́ tán ni wọ́n tún wá ká irú wà pálapàla báyìí mọ́ lọ́wọ́. Ìgbà ìgbọ́n náà. Ṣé láàrin náà lè wò ó gbà báyìí fún mi ṣá? Láìláì. Láàrin ìjọ dán irú ìwà pálapàla yìí wò pẹ̀lú mi. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà
kójú má máa rí bí gbogbo ara máa lo okun ẹ̀yìn nítorí wípé ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pamọ́ ni láti sìn lọ mo máa ṣọ́ra rẹ̀ nítorí èmi ò lè gbà kí ọkùnrin kankan wá sọ mí di olórí burúkú. ẹ̀yin ni màá kàn bẹ̀ kẹ́ jẹ́ kí iṣẹ́ yẹn bọ́ sí wa lọ́wọ́. Mo sọ fún yín tẹ́lẹ̀ before I met you wọ́n ti ròyìn yín and now that I've met you I'm convinced. Iṣẹ́ èèyàn ló máa ń ròyìn èèyàn. That's you understand torí ẹ̀ lèèyàn ṣe gbọ́dọ̀ ṣe iṣẹ́ diligently. Okay, ẹ fún mi l'account number yẹn. Okay. Let me have it. Ó wà lórí fóònù. Oh, let me just put on my phone right now because transfer náà ni màá ṣe so. The earlier the better. Ẹ jẹ́ kí n send ẹ̀ sí. Oh, better. Ṣé o ti wọlé? Ó ti wọlé. All right. I'll get it done. Ẹ jọ tí n bá ti gbọ́ alert iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà ni. Definitely, I'll get it done. Ẹ jọ̀ọ́ ẹ wá jẹ́ kó rí bẹ́ẹ̀. Kò sí wàhálà. Muyo. Muyo, please don't tell me pé àtìlé ló ti sá pamọ́ sínú mọ́tò tí mo fi gbé dé báyìí. Kí ni gbogbo rọ́bìṣì náà? Kí ni? Ṣé kò ṣe pé mo fẹ́ ṣe é pè fún ẹ? O fẹ́ ṣe é pè fún egun ta ni? Ní January.
ṣe April làwọn ayé ni gbogbo ìwà wèrè tó ń wù yìí. ṣé mo sọ fún ẹ pé mo máa ṣọ́ ẹ mo ní mo máa ṣọ́ ẹ káàkiri ni gbogbo ibi tó bá lọ mo máa ṣọ́ ẹ ni. wọ́n máa ṣọ́ mi káàkiri lórí kíni kí ló ṣẹlẹ̀ ó kúkú ti gbọ́ gbogbo nǹkan tó fẹ́ gbọ́ àbí ó ti gbọ́ náà I came here for a business tí wọ́n kàn mọ̀ ń pa ẹ̀. wo ọ̀rẹ́ mi nìyẹn Ṣadé nìyẹn wọ́n ti bá tiẹ̀ jọ ti. ṣé Ṣadé ni ìwọ ni ṣé Ṣadé ni ẹ ni abẹ́mi lọ kọ Ṣadé. ṣọkùnrin náà kọ lọkọ Ṣadé ni ọkùnrin náà kọ ni ọkùnrin náà kọ ni. kúrò mẹ́ ẹ. ó ní kí n dárí. mo yọ má jẹ́ kí n provoke mo fọlọ́ mbẹ́ o. jẹ́ pọ́n mọ́. Baby, you are looking beautiful. Thank you. We're roto. I miss you too. I miss you so much. More missing. Take a drink here now. Yeah. What is it? Let me see you. Wow. Come. Ọlọ́run parí iṣẹ́ síbẹ̀. Yes. You now. Rescue. Ìyá ìtìdí. Kí la máa ṣe báyìí sí? Jáde ni. Rárá, mi ò jáde. Ó ṣe wọlé ni. Ilé mo wà látàárọ̀ mi ò lọ sẹ́ni ibẹ̀. Ta ló wà ní báàgì àti bàtà tó wà sí tẹrun? Ọkùnrin Láńre ló ní àlejò. Láńre ló ní àlejò? Bẹ́ẹ̀ni. Àlejò obìnrin? Bẹ́ẹ̀ni. Nínú ilé wa yìí náà? Àwọn náà lálejò. Níbo la wá wà? Mo fi wọ́n sílẹ̀ sí living room sí kí mi tó wá sí kitchen. Kò sí àkọ́kọ́ ní living room náà. Bóyá àwọn ilé ti jọ jáde ni. Ó ti yé mi. Wọ́n ò jáde nítorí wípé báàgì ẹ̀ wà sí tẹrun, bàtà ẹ̀ náà wà sí tẹrun. Láńre ó ní àyà, ó mójú pé ó gbé obìnrin wá ká ẹ̀mí mọ́ inú ilé yìí. Agbàlọ́gà sí èmi. Lẹ́yìn tí bá gun tán, máa gún obìnrin yẹn, máa ṣe wà para mi náà. Mo rò pé. Sista! Àti mo yọ sọ rẹ̀. Ó yẹ máa bọ̀, ẹ wá pa mí. No, má drop ọbẹ̀ yẹn. Máa mú bọ̀ kó wá ṣe nǹkan tó fẹ́ ṣe. Mo fẹ́ pààyàn ni. Àǹtí Fọlákẹ́. Èmi ni mo ní. Àǹtí mo yọ sọ rẹ̀. Ẹ ti jowó jù. Kò dé dáa. Ẹ ti gbé gbogbo tẹ̀ sọ látàárọ̀ ni mò ń gbọ́. Mo máa pálẹ̀ nínú mo máa ṣe ẹ wá pa mí sìn báyìí. Ẹ pa mí náà. Ó máa dà fún mi. Báwo ni ó bá sọ? Mi ò mọ nǹkan tí mo ṣe fún ẹ. Ó kàn ṣọ́ mi káàkiri ni. Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo gbé ń gbá ẹ ná? Tí n bá lọ tọ́ílẹ̀tì bó ṣe wà ẹ́, ó máa ṣọ́ mi débẹ̀ ni. Èèyàn tó fẹ́ ká mi mọ́ tọ́ílẹ̀tì ni. Orírù kan báyìí lọ́wọ́ mi rí tẹ́lẹ̀ ni. Mo máa pa ni mo máa ṣe kinní kan ni. That's too much o. Ẹ ti jowó jù. Ẹ ti kọ́kọ́ tẹ̀ ní sùúrù kẹ́bìrì pé ta ló àlejò owó ló wà ń bí ìbáyẹ̀ kọ́ lọ mọ́ ọbẹ̀. Ó ti pọ̀ jù o. That's too much. Má bínú ewu.
Àǹtí Fọlákẹ́, ojúlálá kan fi ń ṣorí. Ojúlálá kan. Anyway, bó ṣe mọ̀ pé first time tí ẹ̀gbọ́n ti mú yín wá sọ́dọ̀ mọ́mì láti tẹ́wọ́ gbà yín. Ẹ̀gbọ́n dẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀ yẹn, bẹ́ẹ̀ ṣe wọ́n ọ̀tẹ̀. Látijọ́ tí mo ti mẹ̀gbọ́n mi ọ̀hún ṣe ni tẹ́ ń pè ṣe yìí ṣe ìtọ́ bá ti mẹ́nìkan ẹnìkan náà ni. Ṣé látijọ́ ẹ kárò nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ wọn lọ́wọ́ ni? Sùúrù lẹ máa ní o, sùúrù gidi lẹ máa ní. Tí ẹ máa gbọ́ statement tó sọ, ojúlálá kan fi ń ṣorí. Ó bá sọ̀rọ̀ ẹ di security personnel ń gbà yẹn náà. Kó máa ṣọ́ báǹkì àbí tree kan, kò kúkú mọ̀ pé ṣe security ló fẹ́ ṣe. Lórí kíni? Ọkùnrin máa ń bà mí ẹrù. Nígbà tó dé, nítorí pé ó ti pẹ́ tó ti wá bíbá ẹ̀, ó lóun ò mọ̀ bó ṣe máa fi òtún bá rí òun lójijì kó lè lọ bínú sóun. Torí ẹ̀ mo ṣe ní kó lọ tiẹ̀ dọ́jì náà tó máa fi but owó kejì kò bẹ̀rẹ̀ sí ṣe. Ẹ má bínú yọkọ mi. Ẹ má bínú. Àǹtí Fọlákẹ́, ẹ ń bọ̀ ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ àbí? Ẹ pè ní ẹ̀gbọ́n yín nìkan lẹ wá pè. Ẹ má bínú, mo ní kí wọ́n surprise mi jàre. Ó dáa kí lè máa jẹ́ kí lè máa mú. Ṣé ìgbà ìlànà máa sùn lé ni? Mi ò sùn lé mu rẹ̀. Ẹ lọ. Bọ̀dá mi, tí yín gan ti pọ̀ jù. Ó jẹ́ jáwọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀. Ẹ̀yin gan ti jòwó. Ẹ̀gbọ́n Àǹtí Fọlákẹ́ tèmi yé mi. Kẹ́kẹ́ bóbìnrin bí tó tọ́ ṣe fẹ́. Máa gún ni o, máa gún yánnayànna. Ìbá yóò ṣe àpọ̀ mi ìṣeré o. Ẹ lọ sí ìjẹ́wọ̀ yìí lọ sí ìjẹ́wọ̀. Kí lè máa jẹ́ ó yẹ jẹ́ kájọ lọ sí. Àmàlà ọbẹ̀ wà. Kò sí ọbẹ̀ tí ó sì. Máa wọ̀ rí àmàjọ débẹ̀ nínú. Máa dọ́dọ̀ ẹ láìpẹ́ lọ́rọ̀ rẹ̀. Bísọ́lá. Ibo lọ́wọ́ mọ́ ìmọ̀ á wà sí. Bísọ́lá. Sir, mo ń bọ̀ sir. Mo dẹ̀ ti ń pè látàárọ̀. Ẹ káàárọ̀ sir. Sorry. Mo ti ń pè látẹ̀kọ̀ èmi fẹ́ jáde. Mi kọ́ mo wà ní mo wẹ̀ lọ́wọ́ gbà. Má bínú. Ó ní pé wà tó ti discuss nípa owó ìyàwó ìpàwó. Bẹ́ẹ̀. Ó ní fún ẹ. Yes, dear. Kí ló dé tó jẹ́ pé braids ló like ó máa ṣe náà? Ṣé nítorí pé mo like ẹ? Of course. Pé mo ò gbọ́ láìkẹ́ ni mo ṣe ṣe náà. Mo tó mọ̀ pé mo like irun tí wọ́n máa fọwọ́ dì mọ́ náà. Mo tún wà kind of very local bákan. Very local. Ìwọ ti gbàgbé pé ó máa ń gbé natural beauty jáde. I know. But still yet no, you're very, very beautiful. Thank very you. Beautiful. Thank you. Yeah. Thank you. Mo máa lọ́rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ. Ó dẹ̀ wà very important. Ṣé ká sọ báyìí? Yeah. Kí ni nǹkan náà? Ọ̀rọ̀ Bísọ́lá. Bísọ́lá wa ń bíbá. Ó náà ni. Kí ló ṣe? Kò ṣe nǹkan kan, mo kàn wò pé it's high time kí Bísọ́lá máa wá lọ kó kúrò lọ́dọ̀ wa. Torí àǹgbà tó máa fi mú wa ó ní pé ká ràn lọ́wọ́ kó wà lọ́dọ̀ wa fúngbà díẹ̀. Sábàkà ní méní méjì nsìn ó ti lé lóṣù 4 tọmọ ẹ̀ ti wà ń bí báyìí. Ọlọ́run má jẹ́ kí orí lọ dìbí mọ́ wa lọ́wọ́. Wọ́n takàn dédé gbà sọ́dọ̀ tá a ṣe findings láti mọ kúlẹ̀kúlẹ̀ background ẹ̀. Because this was not the initial plan pé ó máa gbé bíbá ẹ lọ forever. Kò dẹ̀ máa wá wò ó. Èmi ti rí Bísọ́lá bíi family mi. Ìyàwó mi. Bísọ́lá kì í ṣe family wa. Mo ti mú bí àbúrò mi. Ó kò lè jẹ́ ti bàbá tọmọ kó má ní àlà. But kò ní mí lára o. Kò ní mí náà lára. Láre, ṣé ó ní nǹkan kan tó ṣe fún ẹ ó dẹ̀ sọ fún mi? Lóòótọ́ ni àṣeoore but orí lè padà dìbì o. Àwọn má gbàgbé orin tí Wasiu Ayinde kọ tó ní rọra ṣe o òre. Òre ń gbà mí Ọlọ́run má jẹ́ kéèyàn jẹ̀bi bọ̀m̀bẹ́ o. Èèyàn lè rí yàn tí ó ń rọbí ní títì nsìn kó decide láti help ẹ kó gbé sí mọ́tò kó lọ dákẹ́ mọ́yàn lọ́wọ́. Olúwa ẹ jẹ̀bi nìyẹn. Mo ti gbọ́. Kódà tó bá rẹ pé nǹkan tó fẹ́ ni mi ní choice kọ́tọ́kọ́ mi máa fẹ́ náà ni má bàa fẹ́. Má ṣàbínú ṣùgbọ́n. Mi ìbínú má bàa sọ bí ó ti get mi tó lè lọ. Tí o bá ti get owó tó bá ti bá sọ immediately lòun náà máa bẹ̀rẹ̀ sí gbégbèsè.
Okay. Máa sọ fún. Pẹ̀lú mi bẹ́ẹ̀ ààrẹ akọ́dédé sílé. But mi mọ̀ bó ṣe máa bọ́ sí lára yín. Kí ló ń ṣàjà ní báyìí? Ó lè dábí lóò sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀. So jẹ́ mo sídìí. Ṣé sídìí ọmọ tó máa ń wẹ wá yẹn? Ayé yẹn á da òun ni. Kí ló ṣe? Sídìí ó ti wà one leg of ground ó tún wà 1 medium of life. Leg of. Kí ló mean by that? Sídìí ó ti wà pregnantation. Ó ti fún ọmọ yẹn lóyún. Bẹ́ẹ̀ ni. Àjàlí ìwọ fún yàn lóyún. Àwa ni àwa náà gbìyànjú díẹ̀díẹ̀. Okay, mo ti gbọ́. She get for me. Bàbá dé àmà sọ. Mo ní tí mo bá dé àmà sọ. Má dàbí dúró. Ẹ wà aṣọ Bísọ́lá. Bísọ́lá. Yes, sis. Kí ló ṣe? Kí ló ṣe? Kí ló ṣe Bísọ́lá? Sis. Kí ló ṣe ẹ́? Kò tẹ́ yé mi. Òyì kọ́ mi ó dàbí pé mi get. Àtìgbà ló ti wá ń ṣe báyìí. Ó ṣe mí lánàá. Ó dẹ̀ ṣe mí níjẹta náà. In fact, àti tó bí 1 week tó ti ń ṣe mí. You're gone serious. Òyì ń kọ́ ẹ láti bí a week ago. Ó dẹ̀ dákẹ́ sílé. Ó sọ̀rọ̀. Ìmọ̀. Sọ́mọdé ni ìwọ. Òyì ń kú ọ̀rẹ́ sọ pé ṣé làwọn ṣe ń tètè. Olúmọ̀tò tá a bá mọ̀ ká yà lọ sí ọ̀tún. Lọ́jọ́ tí yá. Ilẹ̀ ni ò pé. Sorry, madam. Ẹ bá wọn wà lọ́kà. Ẹ̀fọ́. Àbí kí n gbé yín. Hospital láti ń bọ̀. Doctor confirm fún wa wípé ó ti lóyún. Èyí tó wá yà mí lẹ́nu jù ní ọ̀rọ̀ yìí ni wípé last week àti ń bọ̀ láti hospital ó kàn wá so moody. Kí ló dé? Bísọ́lá, ó kì í ṣọmọ kékeré mọ́ o. Ṣé irú ẹ̀ ò ti sí nílé ọkọ ni? Ṣé wọ́n máa pè é sí wọ́n á sọ pé ìgbéyàwó ya wà náà ready? For crying out loud, ṣé náà tó fún ẹ lóyún gan pàápàá
I know him to be a very, very responsible guy. So kí ló ń bẹ̀ ẹ́ lẹ́rù? Ọkùnrin kan dẹ̀ ni mo mọ̀ mọ́ ẹ́. Kí ló ṣe ẹ́? Kò sí mi. Ó dáa, tó bá mọ̀ kó sí. Jẹ́ ká pe Ṣínà. Jẹ́ ká ṣàlàyé fún Ṣínà pé nǹkan báyìí ti ṣẹlẹ̀. Stop ìdè pé Ṣínà. Kò ní meaning. Ẹ má pè pé tó bá lè pè. Ẹ má pè Ṣínà. Ẹ lè understand. Bísọ́lá, ọ̀rọ̀ ẹ ti yé mi. So, gbogbo bí Ṣínà ṣe ń wá síbí báyìí, o tún rí ọkùnrin mi lẹ́yìn. Rárá mà. On double date, right? Rárá mà. Tí o bá ṣe bẹ́ẹ̀, kí ló wá ṣẹlẹ̀? Kí ló ṣe, kí ló bẹ̀ lẹ́rù? Ẹnu la máa fi sọ, ìdí la máa fi jókòó. Ẹ má gbàgbé kéyìí. Kí ló ṣe é báyìí? Kí ló dé? Kí ló ṣe é? Kí ló ṣe é? Ọ̀rọ̀ ẹ ti sú mi, sọ̀rọ̀. Lọ́jọ́ yìí ṣe ṣẹlẹ̀ rèé. Bísọ́lá. Sáà, mo ń bọ̀ sà. Mo dẹ̀ ti ń pè látàárọ̀. Ẹ káàsán. Sorry. Mo ti ń pè látẹ̀kọ̀ mi fẹ́ jáde. Mi kọ́ mo wà ní mo wẹ̀ lọ́wọ́ gbà. Má bínú, má bínú. Ó ní pé wà tó ti discuss nípa owó ìyàwó ìyàwó. Bẹ́ẹ̀. Ó ní fún ẹ. Sọlá. Bẹ́ẹ̀ lọ ọmọ dáadáa nínú inú and ọmọ dáadáa ó yẹ kéèyàn náà treat ẹ dáadáa. Ṣé o ti understand? Ṣé o kì í notice bí mo ṣe máa ń wẹ̀? Ara sà. Mo like it. Ara sà. Má parí. Ẹjọ́ sá, ẹjọ́ sá. Understand? Ọ̀pọ̀ ẹjọ́! Ọ̀pọ̀ ẹjọ́! Mo gbé. Kí ló? Ẹ jẹ́ máa wá wò, sísá. Báwo ló ṣe ló ṣẹlẹ̀? Ìfẹ́ dalẹ̀ yìí rú ni. Ọkọ tèmi. Bí mi ṣe sọ fún yín. Ọkọ mi. Ìfẹ́ dalẹ̀ yìí rú ni. Mo ti dáràn. Ọkọ mi. Lọ́nà kò tiẹ̀ yé mi náà. Ó ní ọkọ tèmi. Ọkọ mi ó rè pé àbí. Ẹ̀yin méjèèjì. Ẹ wá ẹgbẹ́ ìgbẹ́bọ jẹ. Ó ti bá yé mi jẹ́. Ó ti bá yé mi jẹ́. Ọkọ tèmi. Fún ìwọ lóyún. Mo ti dáràn. Wọ́n. Má ṣẹlẹ̀, ọlọ́run ilé o, kò ní rárá. Níṣó lọ sí tún ṣe, wọ́n lọ ṣe oyún inú ẹ̀. Ìṣe ìjọ torí ọ̀nà! Ọ̀bẹ yìí torí ọ̀nà! Wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ òṣì. Ṣọ́ gbà mí, wọ́n ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ yàrá rárá. Níṣó lọ sí tún ṣe, kó wá lọ́jọ́ ẹgbẹ́rẹ́ òṣì tó gbé sínú yẹn, ọmọ yóò bí jìgà fún ẹ. Níṣó wọ́n má jẹ́ pa ọ́ díje. Máa wọ ẹ lọ sí studio. Wọ́n dẹ̀ ní kò máa wọ ẹ.
tún fẹ́ sà? Kí ló ń ṣẹlẹ̀? Sọ́lá, mo ní láti wá àṣẹ. Mo fẹ́ wá rí ẹ fún ọ̀rọ̀ kan tí ó máa ṣe mí àti ẹ láǹfààní. Ṣòbí sọ́lá, sórí bí situation kan ṣe ń lọ yìí kò ní dáa kó get out of hand. Mo fẹ́ kó farabalẹ̀ gbọ́ mi. Ọkùnrin ẹ ṣọ́ra yìí o, kí ló ṣẹlẹ̀ gan ẹ ṣọ́ra yìí o, ẹ ṣọ́ra yìí o. Bisola, you don't need all this. So mo ti di ẹni yẹ̀yẹ́ lójú ẹ̀. Mo ti dẹ́n tó lè máa pariwo mọ́. Lóòótọ́ ni nǹkan tó ṣẹlẹ̀, nǹkan tó ti ní lójú ni. Mo dẹ̀ ti apologize severally. Mo sọ fún ẹ pé ara ló yà mí lò. Kí ló tún fẹ́ lẹ́yìn yẹn? Kí ló dé tó wá sọ̀rọ̀ ẹ̀ di báyìí mo wà lọ́wọ́? You don't need all this now. Well, for your information, ntẹ́mi wá rí ẹ fún gangan ni pé oyún tó wà nù ẹ̀ yìí ó máa dákó lọ terminate ẹ̀. Kí ṣe kí ni? Kí lọ ṣẹ́ oyún inú mi? Láíláí mi ò lè ṣe. Sista gan mọ̀ pé mi ò lè ṣe because doctor sọ fún wọn pé mi ò lè ṣe. Tí bá ṣe mo máa kú. Ṣé fẹ́ pa mí ni? Ẹ fẹ́ kí n kú àbí? Ta ló sọ fún ẹ pé ó máa kú? Doctor ló sọ bẹ́ẹ̀. Bisola, kò síkú lójú ẹ. Èmi tí mo sọ fún ẹ. Sórí bó ṣe ń pariwo yìí. Whatever tó bá ṣẹlẹ̀, you're still carrying my baby. And this pregnancy is an unwanted pregnancy. Mi ò fẹ́, ìwọ náà ò fẹ́. Kí wá ló kí ló ń foyún ṣe? Tó bá bímọ náà ta ló máa di bàbá ẹ̀? Èmi ò mọ̀ o. Well, mo fẹ́ kó gbọ́ níbi tó ti ń gbọ́. Gbogbo nǹkan tó ń dùn nínú ayé ẹ̀, gbogbo nǹkan tó ń dùn mọ́ ẹnu ayé ẹ̀, gbogbo nǹkan ẹ̀ tó ń mí, ó ní mo fi ń bẹ̀ ẹ́. Think twice, kó lọ yọ oyún inú ẹ̀ yìí. Ọkùnrin ẹ ṣọ́ra yìí o, ẹ ṣọ́ra yìí o, máa fọ́kọ̀ pọ̀ lórí o, ẹ bá ṣọ́ra yìí o. Ẹ ṣọ́ra yìí tí mo yẹ sọ fún yín yẹn. Mo sọ fún ẹ pé ara ló yà mí lò. Ẹ jáde mo ṣe sọ fún yín yẹn, ẹ jáde tí mo ṣe sọ fún yín yẹn o. Mi ò fẹ́ wà lá, ẹ jáde ẹ mọ̀ pé sísá wà nílé. Má pè wọ́n sí yín o, má pè wọ́n sí yín o. It's okay. Wọ́n àgbà ló ṣe. Mo ní kí wọ́n bá síta. Ẹ jáde kúrò ní yàrá mi. Bọ́ ṣe ń wò. Sórí bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. In fact, n tó sún mi dé gbogbo òṣèré náà kò yé mi. Gbogbo pálapàla yìí kò yé mi rárá. Ẹ̀yin gan mọ̀ pé pálapàla ni ìwà ìdọ̀tí nǹkan tó ti ní lójú gbà ni. Èmi ò lè tẹ̀lé yín lọ o. Gbà tó délé tán sẹ́ wá ní kí n máa tẹ̀lé yín lọ. Mi ò tẹ̀ lè tẹ̀lé yín lọ. Ṣé ẹ fẹ́ kó pa mí ni? Ẹ fẹ́ kó pa mí dànù? Mi ò lè tẹ̀lé yín lọ o. Kò lè pa ẹ́ ṣó mọ̀ pé ẹni tó jẹ́ pé ó máa ń tijú ẹni. Ó máa ń tijú mi. Ẹni tó kọ̀ rí bàtà àti báàgì lásán tó sáré lọ yọ̀ ọ̀bẹ pé òun máa gbóyàn. Bọ́dá mi ẹ má sọ mọ́ mi lè tẹ̀lé yín lọ. Mi lè tẹ̀lé yín lọ. Ẹ jọ̀ọ́ ọmọ tá àti ẹ̀wé yìí kan ṣé ó ṣì wà lọ́dọ̀ yín àbí ló wà? Ó wà ń bẹ́ẹ̀. Ìyẹn náà fárígá pé òun ò ní yọyún. Ó ṣì wà ń lé. Ẹ jọ̀ọ́ ṣé ẹ fẹ́ gbòkú èèyàn ni? Mama don't bẹ̀rẹ̀ wá lè jọ. Please.
anyway mi ò lè tẹ̀lé yín lọ ṣọgbọ́n tó bá délé ẹ̀jọ̀ yanjú ẹ̀ mi ò tí ì fẹ́ kú ẹ ṣé o tó wá fún mi dàbọ̀. ẹ tó bá bímọ ọ̀ràn náà ló máa. Fọlọ́run bẹ́ẹ̀ mo mọ̀ pé mo ti ṣẹ̀ ẹ́. Please just find a space in your heart to forgive me, please. Júrí tí n bá sọ pé èṣù ni mo ń parọ́ tanra mi ni ara ló yá mi lò mo fọlọ́run ọba bẹ́ẹ̀. Ok mo ní àmọ̀ràn kan sórí Bísọ́lá tó lóun ò ní yọ oyún mo ti bá sọ́nà ó dẹ̀ ṣì wà adamant but máa tún lọ bá sọ mo dẹ̀ nígbàgbọ́ pé ó máa ṣe oyún yẹn. Kí ló sọ? Ó máa yọ oyún yẹn. Ó máa yọ oyún? Ṣé o tún fẹ́ máa pull legs mi ni? Lọ́mọ tí mo ti lọ bá ní kọ̀ọ̀kan tí mo ti lọ bá ní bàbá tí mo ti bẹ́ẹ̀ tó náà wọn ò ní ṣe oyún yìí. Ọ̀rọ̀ wo ló fẹ́ ló bá sọ? So o tún lè máa tàn mí mọ́ tilẹ̀ tó wà lẹ́yìn àbí? Mi ò lè parọ́ fún ẹ sórí tí o bá yọ lẹ́rọ ayọ́ lèlè mi ò kàn fẹ́ lo violence tẹ́lẹ̀ ni bó ṣe wà ẹ́ tí n bá gba lẹ́sẹ̀ lẹ́yọ̀kan oyún yẹn máa wálẹ̀ ni. Sister Moyo. Sister Moyo. Mo ti ṣetán láti ṣẹ́yún yẹn. Tó bá dẹ̀ jẹ́ pé ikú náà ló padà já sí. A jẹ́ pé bébí ṣe kọ kádàrá títí nìyẹn. Má bínú sí mi. Torí orí lẹ ṣe fún mi. Ó lè jẹ́ kí n fi bí sọ fún mi. Yóò torí Ọlọ́run dáríjì mi. Ìwọ lọ́wọ́. Kí ni mo fẹ́ ṣe báyìí? Dókítà sọ wípé láìfẹ́ wà at risk tó bá ṣe oyún yìí. Kí ni mo fẹ́ ṣe?